nǹkan mi ni o, nǹkan mi ni o. Ó gbé fónfó lóhùn la máa fi ṣe. Ẹ má gbọ́ ọmọ ọba fún Ọ̀ṣun, nǹkan mi ni ẹ bá ń gbọ́ ọmọ mi. Ó gbé fónfó lóhùn ni ẹja fi ṣe. Nǹkan mi ni o, nǹkan mi ni o. Ó gbé fónfó lóhùn ni ẹja fi ṣe. Ibi ìṣúra ẹni bá wà, òun ṣálọ ọkàn ẹni ń lọ. Ó gbé fónfó lóhùn ní ẹja fi ṣe. Ẹgbẹ́. Bóníkà, mo rí pé inú tiẹ̀ náà ń dùn ẹ̀sìn bó ti bú ayé. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá ọkọ̀ bọ́lá máa ń pèmí tẹ́lẹ̀ àbí njẹ́ mo sì ra ọkọ̀ náà nǹkan. Ẹni tó fẹ́ bá láwùn ṣe olówó láyé ń bá ṣe. Torí owó tó rò pé nìyẹn. Kò sẹ́ni tó fẹ́ dó sí sùúrù lèrè mọ́ Ọlọ́run ṣògo làwọn èèyàn fẹ́ mọ dúró sí. Bẹ́ẹ̀ni Ọlọ́run ṣògo nǹkan wá sí jókòó owó náà ló ṣe náà tó lóyìn. Á lóyìn. Àmọ̀já eré la máa ń ṣe. Òun náà mo sọ wọn á lóyìn. Ìsìn tọ́lọ̀ ti ní kọ́ ọmọ fún mi mú nìsín ayọ̀ tèmi gán kún orí bọ́ náà ti ń ṣe ń yí nìsín ìwọ náà ti ń yẹ̀kẹ́ rẹ ti ń yọ yàtọ̀ báyìí. Ọwọ́ dọ̀dá kí ọ ní tó máa pàjọ́ dòdò tó gbé wọ yàrá rẹ o. Ìdílé Báyọ̀ èló yàrá máa ń jó ni. Ẹ dàpọ̀ láti bo ìmójú yìí o. Láti bo kíni ṣé ń kí ọmọ bá tọ̀ ọ̀rá ìwà kọ́ ló wù ọ́. Ìgbẹ́ náà sàn jáde ó ṣe ń tí ọ̀dà ọ̀rẹ́ rìn tọ́ bá ṣe tó dáa ń kọ́ sọ́mọ bugi jẹ ni. Nígbà tẹ́mi àtẹ́jọ́ ń kọjá lọ táwọn sì kẹ àwọn kan fẹ́ kidnap mi. Ìwọ wá họ ọmọ ẹ̀họ ìwà gírílẹ̀ tó wù lójú ara rẹ o. Ló fi lọ́ba ó rí pé mo ṣe tó ìgan mo ti múra pé o ti kú. Èmi ẹ̀ṣẹ̀ tán kú orí kú lójú mi rí ni àbọ̀ gbọ́ kù mi rí bí ẹ̀ bá lo tú ọ̀rẹ́ yẹ sílé wa tó bá kú ọ̀sán kù ni. Àmọ́ pẹ́ lé wa ìmọ̀ máa ń kàn bí okùn bùgá ni. Pẹ̀lẹ́ ọ̀dà náà àti parí ìjà náà nà ọ̀rẹ́ làwọn máa. Ọ̀rẹ́ làwọn máa ṣe àwa ò já mọ́ ọ̀rẹ́ làwọn máa ṣe. Pàǹjà ọtí fún ògóró tó wáyé wá mú. Kò tí sàn tí mo bá yín ọ̀làgbà. Ok, wọ́n náà ti fura mi. Mo fura. Èmi ni alákòóso abẹ́rẹ́ báyìí. Èmi ni mò ń bá họ. Ìwọ sá ti jẹnẹrétọ̀ rẹ̀. Tó wá ti ń hun báyìí èmi ayò gbàgbọ́ ti máa họ. Bàbá àgbàlagbà àfúnni ló ń jẹ mọ́ wọn bẹ̀ ògbúrò òfurọ̀jà wíńdò irúmọlẹ̀ tipẹ́tipẹ́ mi jẹ kú jẹ́. Bàbá àgbàlagbà sọ́ọ̀bùdọ̀kù. Èmi tó ẹgbẹ́ nígbà mi báyìí ti máa ti kíní tọ́dọ̀ tèmi bọ̀dọ̀ rẹ̀ báyìí èmi á máa sùn lọ́nbẹ̀ àárọ̀ ọjọ́ kejì tí máa jí níbà ní ìmọ̀ yọ kíní lálẹ́ àná. Àfúnni ló ń jẹ mọ́ wọn bẹ̀. Èmi máa ń ra ẹ̀bẹ̀ níbi ògì. Ẹrù nù. Ó ti jọ ìnà àbálò ẹ̀ máa fún wèrè yìí lọ́rọ̀ sọ ni. Ìgbàdá yìí bá ọsán náà sọ gbọ́ ni. Ẹ sì lọ alágbèéká sọ máa tọ́jú kó ètè máa wọ ọjà. Má bínú ọmọ sáré bínú jù ọ̀rẹ́ mi ariwo tó ń pa ní síbẹ̀ o ti jẹ́ mú fún wa. Ariwo ni máa ń ṣe kí n pẹ̀ka rẹ̀. Ariwo ni máa ń jẹ́ òun mú fún. Ní máa jẹ́ mú fún. Èmi kẹ́kẹ́ tá a bá jẹ́ wà nínú yàrá báyìí tí máa fẹ́ jẹ báyìí ní ọkọ̀ pariwo sílé sí báyìí. Tí n bẹ ṣe bá yẹ tọwọ́ wọ ṣòkòtò mi ní ọ̀fà kínní báyìí ni à mọ́mọ́ fàájà. Service breaker rẹ̀ nù. Ọ̀rẹ́ tí wọ́n lọ láàbù. Ó ti la. Orí wọn kan lónìí rẹ̀. Ọ fọ́ fún kínní mi lé gbé. Nǹkan bàjẹ́ lóde. Ṣé kò ní ìdí máa gbá ni? Ọ̀rẹ́ mi sì ní kọ́ pàǹdì. Níbọ̀dù. Dáadáa ni ẹ̀gbọ́n mi. Kò sí ọ̀nà. Kò sí ọ̀nà. Ẹ̀yin ọmọ mi ńkọ́? Dáadáa ló wà. Mo ṣe bẹ́ẹ̀ ní kí n sọmọ mi ni. Ajá tí máa ń ṣe gbọ́yàn lẹ́nu yín pé kí n sọmọ mi mọ́. Ọ sáà ní dídì tájọ wà. Now n tó ṣẹlẹ̀ báyìí ni èmi àtàwọn ọ̀rẹ́ mi là máa ń ṣe fàmí ń fa ọ́. Mo ní wọn òbí yín dáa kí n béèrè wúlọ yín kẹ́ mọ́ fún mi. Wọ́n ní ṣe mo ṣe owó sí yín lọ́nà mo ní ń bo nígbà tẹ́gbọ́n mi ò sí ire. Ìbáyọ̀. Bọ̀ oṣù àbúrò mi ní ẹ̀. Kò sí kó tó wá béèrè lọ́wọ́ mi máa fún ẹ náà máa fún ẹ. Tí mo fẹ́ mú mo ti mọ̀ ọ́n àbí ibo lè ṣe abéèrè lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀jọ́ àní fún yàn. Ṣé nǹkan tó fẹ́ béèrè náà nìyẹn? Bẹ́ẹ̀ni à ń jiyàn níbi tí mo wà ní. Kò sí bọ́ọ̀mù. Kí n dé báyọ̀ fẹ́ sọ mí dàbà ẹ̀.
tún lọ fi mí lérí lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ kò sí pẹ́lẹ́ àbúrò mi náà ṣàní bí ọmọ fẹ́ pàdé mo jáde lọ. ìyá ọlọ́tí àsọwọ́ ń yá. ṣé ó sì àjẹwárí yín ẹ̀dẹ̀ bu yèpẹ̀ àyín dání ṣé kò. ní bu yèpẹ̀ àyín dání alákọ̀ọ́kọ́ àjókòó bíi látàárọ̀ ní ìsìn ẹ̀ bèrè kílámù ẹ̀ hùwà bíi búrẹ́dì àti pé kí ló mú yín tẹ́ ẹ jẹ gbá ọtí yín rún náà èyí nígbà tẹ́ ẹ rí pé tá a rí pé ẹ jẹ gbá rún làwọn náà wá bòmí lọ tí àlọ́ ń wọ́ tí ra ń bòmí ṣé ògèdè ògógóró nìkan láwọn ọmọ gbogbo kò yẹ ká mú bíà èyí bíà ẹ̀rà èyí bíà oníkan ẹ̀rà èyí bíà onígò ẹ̀rà ẹ̀ wá wò bí gílóòbù. ẹ náà lẹ jẹ gbàrún tó sálẹ ìwọ tó jẹ́wọ́ nísìn ó rajà ìwọ àtàwọn ọ̀rẹ́ rẹ ìwọ sálọ èkó àwọn ọ̀rẹ́ rẹ tó kù mí ò rí wọn báwo mo lè fẹ́ ra bí àtòrí gbá. kò sí wàhálà èmi ò bọ́ lẹ́jọ́ bóyá lọ́mọ owó ti wà ní ìsìn báyìí owó ti ń bẹ tí èsì bá ń gan ná de play mo lóko rẹ fún alọ́tí rẹ. èwo lẹsẹ. èyí tó bá wù yẹn fún wa. gbé fún lèmi ò mọ. ẹgbà. sẹ́rí jẹ́ bá lè yọ̀ ọ́nà rẹ̀. ẹgbà. gbé fún wa. ẹ ti ẹ̀ dùn náà ìyá ọlọ́tí wa. sẹ́rí jẹ́ bá lè yọ̀ ọ́nà rẹ̀. ó sì fún wa ní kíní mu kí ni yẹn. àwọn ìtàn wòye náà ni. sẹ́rí jẹ́ bá lè yọ̀ ọ́nà. ẹ ní straw kí wàá fi straw fà. tẹ bá ní àtẹnugbọ àtẹnugbọ o. àní wàá fi straw fà. ìyá mi ní ẹbí léèrè àfagbẹ́mọ́fà àwọn àbúrò mi kò rí nǹkan dé bá ń gbà tí wọ́n bí wọn tán. fìdí ń bọ́ kí ṣé ká mú un bẹ̀ ṣé ká mú un bẹ̀. ẹ wá mu sí àní ẹ ní straw kí wàá fi fà. gbogbo nǹkan lẹ láhùn sí ẹ láhùn sílẹ̀ ẹ̀ tún láhùn sọ́tí náà. ìrẹ́gbẹ̀ ẹ jẹ́ fún amú owó mọ̀ ti wà. fufu ni látẹ̀bà. ẹgbẹ́ mi ti ń lọ ẹ̀rọ ni. Débáyọ̀. Sọdíkì kò fẹ́ dá fún ọ ni níbo ló gbàdá látijọ́ yìí. ọjọ́ mẹ́ta sílẹ̀ owó tí mo ní ó kí mi ni níbo ló gbàdá látijọ́ yìí. mi sí lé ni. ọkọ mọ sọ́ọ̀sì kí bí ara sẹ́wo ni níbo ló wà táwọn tí mo ògóró kí a mọ̀ wá kí kò tó ní fóònù lọ́wọ́. ẹ dákun ẹ fún lọ́tí jàre. Débáyọ̀ kì í sọ òwò gógó ni mo bá wá báyìí ìyàwó mi wà lọ́sípítà láti bí jẹta tí ń rọbí wọ́n dẹ̀ ní kò lè dá bí dókítà wa sọ pé wọ́n dẹ̀ ní pé kí lọ wá 70,000 wá pé kẹsẹ̀ mọ́ fi bá operation lọ tó yẹ mo fi wá bọ̀. bó wà ní sọ́dọ̀ tí bọ̀ sí yanu tó ti rí òun ẹ̀. ó náà mo fi wá sọ́dọ̀ ẹ pé bọ́ bá ṣe rí bí 50,000 yá mi kí n fi kún 20,000 tó wà lọ́wọ́ mi kí kọ́kọ́ lọ fi sanwó náà kí wọ́n bá operation lọ. àwa ò lè rí. sọ wá rèmi tán wá báyìí ikú wọlé ìyá oró bá ń sá lọ́rọ̀ tèmi òfúwé sẹni tí ò ní nǹkan. wèrè ó lè tọ́ wọlé wèrè ni. èkísà ni ó kó ògúngbọ́n ń lò lọ́wọ́. tó bá yá mi èwo wà ní ọ̀rọ̀ tó bá ní ní kò sọ tó bá sì ní kí n mọ̀. ní sùúrù o alágídí tálíkà mo ránṣẹ́ kọ́ lọ́rọ̀ ìyàwó rẹ̀ kan ni nígbà tó mọ̀ pé ò ní access láti face prosecution pé tó bá fún ìyàwó rẹ̀ lóyún pé n tó bá tẹ̀yìn jáde kí ló kó rẹ̀ lé fún kí ló fún ìyàwó rẹ̀ lóyún sí ó sì wèrè sá kí ló fún lóyún sí. ọ̀rẹ́ mi jẹ́ gbàdá lọ́wọ́ rẹ̀ ti fi gégi sórí níran yín kò sẹ́ni tó lówó ń bẹ̀ èyí tó sì ní ń bẹ̀ ti bà tiẹ̀ jẹ́ kí wàá lọ́dún tó pé bí lọ́wọ́ atakú sí ọ̀rẹ́ mi kò sí nǹkan kan lẹ̀ kò sówó lẹ̀ tó o bá mọ̀ pé o fẹ́ fún ìyàwó rẹ̀ lóyún àbọ̀ fẹ́ kásẹ̀ rẹ̀ òkè àbí bóyá o fẹ́ sí kíní kan akíní bàbá ẹ̀ tó ti bẹ̀ pọ̀ lé àkókò tó wáyé kò sí nǹkan kan lẹ̀ tó o bá mutí ni o mutí. wo àǹfààní kan tó lè rí lára mi ni wípé bóyá tó bá bọ̀ ṣé bí lápò lọ́ba lọ gbà ní tó fi gba ìyàwó rẹ̀ kò ní hospital so tó bá ti jọ némì tó ti gbọ́ so tó bá jọ lémi ọmọ rẹ ká pè mí mo lè rọ 200,000 wá àmọ́ tí láyọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀. Adébáyọ̀. ń ṣẹ̀ṣẹ̀ bíi pé mi ni mo lọ́mọ gan ni mọ rẹ tí mi jọ kó mọ rẹ ṣùgbọ́n owó tẹ́fẹ́ gba ìyàwó rẹ àtọmọ rẹ kó lọ bí kò kàn mí. ayé méjì òun yóò iná ní òjò jù báyìí lọ. ìwọ kò ń bí ọwa ni. ó ga o. iná ní ẹjọ́ wọn náà ní láàrí. ó ní fìtìẹ sọ ní láàrí ni. ó lọ sí tí ra táyà kó tó ra mọ́tò. ó lọ sí burúkú. ọ̀rọ̀ dùn. ògbọ́n náà ló sọ pé ó wà lọ́wọ́ rẹ̀ èló ní 50k ó tún ní oyè òun máa dá padà fún ẹ. ayé yín ò wù mí owó tẹ́fẹ́ fi lọ́wọ́ tí lọ́jọ́ némi yẹn ẹ ṣe lè fún nínú ẹ̀ kẹ́ yọ 50 fún nínú ẹ̀ 150 tó kù kẹ́rẹ̀ fi yọ sí tẹ́fẹ́ rà. màmá ẹ ní sùúrù o ẹ dákun tó lọ́wọ́ o ẹ má dá sọ̀rọ̀ mi ọlọ́run ní dá sọ̀rọ̀ yín o ẹ dákun tó lọ́wọ́ ọmọ bẹ̀yìn ni o
ẹ má dá sí ọ̀rọ̀ mi Ọlọ́run ní dá sọ̀rọ̀ yín o. mi gbàdúrà kọ́lọ́ dá sọ̀rọ̀ tèmi ni o. ọ̀dà náà wọ́n tẹ̀ bá kọ́lọ́ ẹ máa pèsè ọ̀rọ̀ náà ayé yín tí n tẹ̀ bá kan Ọlọ́run ẹ máa pèsè inú ayé ẹ máa pẹ́ Ọlọ́run sí n tí ọ̀kan Ọlọ́run máa yé yín. Adébáyọ̀ wọn tiẹ̀ má dẹrù lọ́lọ́run ominu yóò bímọ 3 yóò bímọ 4 yóò lọ́lọ́run ó gbé ṣé Ọlọ́run mẹ́nu blackberry. Ọlọ́run ló mú yín gùn. àbọ̀lọ́run ní kẹ́mọ́ káfẹ́yàwó yẹn kẹ́. àwọn wèrè wọ́n dẹrù lọ́lọ́run. mo fẹ́ ṣàlàyé kinní kan fún yín ẹlẹ́mọ̀mọ̀ sírí mi ẹlẹ́mọ̀mọ̀ sí kíìtì mi mo ti wà ókè o owó burúkú ń bẹ lọ́wọ́ mi o owó ẹ̀gbọ́n mi ni mò ń ná kì í ṣe owó ẹ̀gbọ́n mi nìkan gan Ọlọ́run ló yọ̀ǹda kinní fún mi pé kí n máa náwó nsù. àmọ́ bóyá ẹlẹ́jẹ̀wọ̀ ẹ̀gbọ́n yín pé ni. kí n ti yín ẹjẹ́ sọ̀rọ̀ yín. Ọlọ́run ni jẹ́ fáwọn adé bọ́dì kàkà tí fi jáde láyé mi yàlú jìbìtì ni. owó tó jẹ́ mi tẹ́lẹ̀ bá mi kówó mi dà náà. ẹ sàn ètò sàdábù. Adébáyọ̀ ajáde mọ́tà lé o. èmi ò gbọ́ bèrè sàn tọmútọmú. òkúrò mọ̀ ìjàmí tó. ìyá ọlọ́tí ní tí mò ń sọ lẹ́ẹ̀kan kí ló ẹ sọ. ẹ gbọ́rọ̀ mi ro ọ̀rọ̀ wo. ẹ fún amú. fufu ni. kó tún padà bẹ́ẹ̀. fufu àtẹ̀bà. ẹ̀rẹ́ ni báyìí mo kéne. ọdún sọ́fọ̀. iníṣẹ́ lólóló yìí tí a wá gbẹnu sí ni. Adébáyọ̀ Adébáyọ̀ mọ́ra bá sẹ̀rẹ̀ lọ Adébáyọ̀ mọ́ra bá sẹ̀rẹ̀ lọ ilé rẹ̀ wà fẹ́ràn lọ́rùn Adébáyọ̀ mọ́ra bá sẹ̀rẹ̀ lọ. gbẹ́nu sí lẹ́nu yọ tẹ́nu. Adébáyọ̀ ọ̀rẹ́ mi ṣé sí ọdún. ẹni àwọn àlọ́ ọ̀nà láǹkó. ọ̀rẹ́ mi ṣé sí ọdún. èyí tí mo ní wá bọ̀ fún ni pé ọdún ọ̀lẹ́ tá a máa ṣe inú ìlú oníwà ti dá wá ẹlẹ́yìn ti dẹ́yìn ẹni tó fi rúlẹ̀ ẹni tó fàtálẹ̀ ẹni tó fà lùbọ́sálẹ̀ kọ́dà lómi òdìdí lé ló gbé kalẹ̀ báyìí gbà. mo wá ní kí wọ́n wá bọ̀ pé ọ̀rẹ́ mi Adébáyọ̀ kò ní burúburú kọ́mọ kẹ́nìkan mọ́ ni ojú sì tì mí ojú òtì ọ̀rẹ́ mi olùdarí lójú tì ní mo fi dé wá bọ̀. àwọn yẹn ti wá ń dáwọ́ lórí nínú báyìí. sórí bó ṣe wo báyìí lọ́wọ́ mi bí wọ́n ṣe ń dá ni mò ń kọ́lẹ̀ àwọn olóyè ọ̀tọ̀ ọ̀dà 50 olóyè òsì ọ̀dà 50 àmọ́sẹ́rí Sàmù ìdílé wọn burú díẹ̀. ìdílé àwọn Sàmù àwọn tí wọ́n mọ̀ kúṣẹ̀ láyé tí wọ́n lé nílárí wọn tí wọ́n kú kúṣẹ̀ ṣùgbọ́n ọ̀rẹ́ mi ń sọ kiri fa so believe wípé 50 million tẹ́gbọ́n mi fún mi jọ́ kínní àná ti tán 50 million ti tán. èmi ọmọ ìṣẹ̀lẹ̀ ta mílíọ̀nù lọ́gbọ́ ìwọ lórí burúkú ọ̀rẹ́ tí mo sì ní ìṣe ọgbà mi mọ̀ràn tẹ́ máa mọ̀ pé 50 million mọ́ ẹ̀ tẹ̀ tán ni ẹ wàá kọ́ ọ̀rọ̀ bá ẹ ti wá bí sinẹ́ ìṣe bó ṣe kí n máa tarú. gòlè tó bá tí wà ní bàjẹ́ tí wà ní ta ó pẹpẹ náà ni ó pẹpẹ owó mi. ṣé pé tí máa bẹ̀rẹ̀ mi ẹ̀gbá ẹ̀gbẹ́ mi ò fún mi lómi. kí ló tó ní fún kò ní fọkẹ ipò léèyàn ní musa wà wà mú kíkan. o tó gbé mi débẹ̀. pé Ìbáyọ̀ ló tún fẹ́ bá. ẹ̀rọ ẹ̀gbọ́n mi. Ìyàbá ò ní. Ráṣà yẹ́ṣà ẹ̀yìn yìí tọ́sẹ̀lẹ̀ ní wípé ọdún ọ̀lẹ̀ tá a máa ṣe nílùú wáhán yìí ọ̀run òmùú ètò ti dé báyìí òní wọn ti ń dá owó ẹlẹ́yìn ti ń dá títí ẹ̀ ó kọ ìmọ̀ ẹ̀nìkan kọ́ lọ́mọdé olúwa rẹ̀ ọ̀sẹ̀sìn èmi mo sì ló kọ́ ń lu yìí èmi ni mo ní star yìí tí mo ní stardom ń lu wa yìí now àwọn èèyàn ti ń dá owó báyìí ẹni tó dá 200,000 ẹni tó dá 100,000 àwọn olóyè láàfin èyí tó dá 100 èyí tó dá 50 èyí tó dá 200 kálukú wọn ti dá owó wọn now ọwọ́ akọ èmi ń bẹ̀ báyìí mo ti pọ́ mi ìsìn wọn láàfin mo ti sọ pé fún wọn ní 2 million ẹ dákun torí Ọlọ́run ní àárọ̀ ọ̀la kùtùkùtù ọ̀la báyìí ẹ bá ń sẹ́ndì 2 million ẹ dákun torí Ọlọ́run. Ìbáyọ̀ o promise wọn 2 million naira kí n bẹ wá 2 million láàárọ̀ ọ̀la. bọ́ọ̀lù ẹsẹ̀ bá ṣe báyìí náà ìgbọ́n mi ò fẹ́ gbó kálakàlà báyìí jáde. ṣé o rí báyìí lówó easy ni. ilẹ̀ ẹni wọ́lọ́wọ́ lè sin báyìí o ṣé ká mọ̀ máa yín náwó rẹ̀ tẹ́ bá yà wèrè ní ìsìta ní ọmọ tọ́jú yín àbí tẹ́ bá yà arọ́ta náà mọ̀ tì yín kí ebí mi tí mo kágun sí yín náà ni aṣáájú méjì lọ́wọ́ ìyá wa. tí tá a bá náwó yẹn báyìí kí ló fẹ́ kú fáwọn mú. ọ̀rọ̀ máa ń jọ mí lójú o. àwọn òjòyè gan wọ́n promise wọn ní 150 200 ìwọ wa promise wọn 2 million naira ṣé báyẹn ní Yorùbá kan máa ń píkì owó ni. ètò ìbá sọ fún yín báyìí ni wípé ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá mi sẹ́ndì 2 million yẹn ní àárọ̀ ọ̀la ilẹ̀ àárọ̀ ọ̀la tó fẹ́ mọ yìí kẹ́ máa sẹ́ndì rẹ̀ tẹ́ bá fẹ́ wàhálà tẹ́ bá tí wọ́n mọ̀ pẹ̀lẹ́ sẹ́ndì rẹ̀ ajá yìí pé in ti bẹ láàrin wa ká tún sáyé kí o bá yọ gbọ́n tí a sì ti lé fi jó bẹ́ẹ̀ kí wọ́n á mọ́ mọ́ mi láàárọ̀ ọ̀la. ọ̀rọ̀ ní ti ṣẹlẹ̀ wàá máa bó àwọn ọmọ mi kí ló ń ṣẹ́ ná.
ọmọ mi tẹ́ fi ń si ọmọ alọ́dọ̀ tí yín tẹ́ ń sọ tẹ́ ń fún yìí ó kọ́ ọmọ tèmi tẹ́ fi ń pera yín bẹ́ẹ̀ kí wọ́n á mọ̀ mí láàárọ̀ la kí n tó àṣírí yín sáyé. Ok. Màá pè padà. Tọ̀ ẹ yá pè mí padà ní ìfẹ́ wàhálà o ẹ pè mí padà àárọ̀ la ni mo pọ́ mèsì wọn o àárọ̀ la mo pọ́ mèsì wọn o. Màá pè padà. Tọ̀. Òsè òkè kò ní jẹ́ ní ọgọ́ ọgbọ́n ká lè máa rí túnjẹ bíi. ẹ mọ rí túnjẹ bíi. Ẹgbẹ́ mi lọ́wọ́ fún mi 2 million ẹ̀yìn ó ti lọ́wọ́ fún mi yín sì mú 100,000 á fún wọn ní ààfin 1.9 million tó kù. ọ̀rẹ́ mi kì í bọ̀ wá ni ní mo lọ́wọ́ dà báyìí. Ilé náà ògbóró yá. ilé lókòrò yá. Mo wá tọ́ ni tẹ́lẹ̀. owó wèrè dùn ná. Àwọn ilé ògbóró àwọn wèrè dùn gbá. wèrè dùn gbá. Èdùnú kí ni gbogbo sìmẹ̀sì òṣì tẹ́jọ́ ń ṣe fúnra yín? Kí ni gbogbo àrìndìn tẹ́jọ́ ń ṣe tábùrò yìí tó wá tẹ́tì yín tó wá ń provoke yín tó wá jẹ́ pé tó yẹ tábùrò yìí ti 100 naira ó ná 500 million naira ńbẹ̀ kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Àbúrò yìí ló bẹ̀rẹ̀ owó làǹkàlàǹkà báyìí lọ́wọ́ yín. Ọlọ́run má jẹ́ kí ní báyọ̀ máa gbẹ̀mí ọkọ mi. Ọlọ́run má jẹ́ kí ní báyọ̀ máa pa yín fún mi. Mi mà fẹ́ sọ pé àṣà gangan. Kí ló ṣẹlẹ̀ náà? Àpọ̀rọ̀ ìlọ́wọ́ ńlá rọ́nù o. Kí ló ṣe kí wọ́n gbà tí ní báyọ̀ máa pa yín kẹ́ tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí? Ẹ wá ní ìkórìtà tó wá dé yìí o. Ẹ jẹ́ ká pàdé báyọ̀. Bẹ́ẹ̀ ni o. Kàkà kẹ́kùn má jẹ́ ìsábà fi ṣàwádànù ni. Ok, kó tó ń sọ fún mi ni pé kí n pa àbúrò mi. Mo ní ẹja waste ṣé kí mo wá dopọ̀ ọ̀sán gangan ni? Ṣé kí mo wá dopọ̀ ọ̀sán gangan ni? Bọ̀ sọ pé èmi àti Débáyọ̀ nìkan ni lọ́wọ́ ìyá wa o. Débáyọ̀ mọ̀ pé òun ẹ̀jú méjì lọ ni Débáyọ̀ fẹ́ pa ẹ̀yìn. Ọ̀rọ̀ tí ò dùn lẹ́nu ló ń sọ náà. Èmi ò fẹ́ sopọ̀ ẹ wò jáde mi ìfẹ́ sopọ̀ ọ̀sán gangan jáde. Mo ní ká wẹ̀rẹ̀ dànù kó dáná náà lọ. Kápá èèyàn, èmi ò ní tọwọ́ èmi àti ẹbọ o. Àìrọ́ ti Débáyọ̀ lè tẹ̀wọ́ mi bọ́. Èmi ò ní pààyàn. Àdó ti Débáyọ̀ lè tẹ̀wọ́ mi bọ́ jáde èwo ni kí ló tọ́ ọmọ bá parẹ́ ṣé kí wọ́n dọ́pọ̀ ọ̀sán gangan ni? Ṣé pa mí ni? Dear. 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 Wo ló ń sùn by this time? Ó yẹ kó ti wọnú lọ sódò ẹ̀sùn sí room. Dear. Oh my God. Why tó wọlé lọ sùn náà? Kí ni? Why wo tó sùn sí náà? Òun ní kí n sunu lé ni. Wo ẹ kó sunu lé. Why wo tó sùn sí náà? What time now? Wọ́n náà wo TV ló tàn sílẹ̀ yìí. Ibi tó wù mí sí mo fẹ́ sùn nìyí. Why now? Okay, máa bọ̀ nílé wa lọ. Ní ìlú wa bá ẹ o kàn sọ̀rọ̀ báyìí ni wo ara ti ń kan mí jù ara ń kan mi torí pé àbúrò ẹ̀ wá bí lẹ́yìn ara ń kan mi ara ń ní mí gidi ni. Iye mo Débáyọ̀. mọ̀ kọ́tà àbúrò ẹ̀ wá fojú mi rí bíbá ilé ni nà. Débáyọ̀. Débáyọ̀. Kò lóhùn ọ̀nà mi lẹ́ni. Bẹ́ẹ̀ ni kò lóhùn ọ̀nà mi. Ó wá ní wọnúlé wá sùn kí wá sùn oorun mo wáyé wá sùn. Ìwọlé o. Mo fẹ́ kó ní sùúrù. Oyè ní sùúrù mú máa mọ nǹkan tí màá ṣe sí. Dóná tiẹ̀ dóná ṣé o lè bá àbúrò ẹ̀ yẹn wí ni ṣé o lè bá sọ̀rọ̀ ni ṣé o lè bá àbúrò ẹ̀ sọ̀rọ̀ ni tábìlì fún wọn ní mí lára ń bì báyìí. Àwọn òfófó lè mí lọ́kọ ni àbí torí pé mo ti wá lọ́kọ sí báyìí kí ni wàá darúgbó òjijì kí ni hypertension pé mo lọ́kọ. Máa wọ̀rọ̀ yìí máa mọ nǹkan tí màá ṣe sí. Máa lọ sínú ilé lọ́sùn. Tó bá yí pé bó ṣe máa ṣe fún mi lò ó ṣe fún Báyọ̀ tó rí àti sí Débáyọ̀ kò ní máa ṣe wọ̀rọ̀ lórí burúkú yẹn náà. Ìgbà wo ló gba 50 million naira ó ná yàmàyàmà ó tún tẹ́sí wọn láti gbowó mi ṣó fẹ́ pa mí ni àbò fẹ́ pa ẹ́ ni ṣó fẹ́ kí n ṣọpọ̀ ọ̀sán gangan ni. Máa lọ sínú ilé máa wọ̀rọ̀ yìí máa mọ nǹkan tí màá ṣe sí. Wọ́n àkànṣe sọ̀rọ̀ àbúrò ẹ̀ ó ti ń le jù o. Máa wọ̀rọ̀ yìí. Sọ́ọ̀tọ̀ tèmi ni èmi ìráyè gbogbo ládàradà òṣì yìí o. Kí ni Débáyọ̀ fẹ́ kí ló fẹ́ sọ nílé ìjà fún mi? Jago! Jago! Mama, Charlie. Bẹ́ẹ̀ mo gbọ́dọ̀ sọ Jago dà. Bá mi. Kí ló ṣẹlẹ̀ bàbá? Kí ló tó jí ní kí gbàgbọ́ rìn báyìí? Ṣé wọ́n ti kú yìí? Kí ni gbogbo orí burúkú yẹn fún ẹ? Irú oṣù wo ni ẹ mú gbéṣẹ́ kékeré yẹn fún yín lásán? Ẹ lè bá mi eliminate àbúrò ọkọ mi lásán? Iṣẹ́ tí mo ra gbé fi tẹ̀lé gbowó lọ́wọ́ mi, irú orí burúkú nìyẹn. Ọ̀rẹ́ sọ̀rọ̀ dẹ̀ ń wọ̀ mí. tí mo fẹ́ kó ṣẹlẹ̀ gẹ́gẹ́ ló sọ ìyá mi lọ lọ tó a lo santa pọ́ọ̀rù tìgbẹ̀gbẹ̀ tìgbẹ̀ ọ̀nà mu kí ló sọ ọ̀sẹ̀ àti máa bá yín ṣiṣẹ́ kéèsè ní kéèsè àná ẹ wá lọ fún wa nígbà tí ó hà wá lọ́rùn iṣẹ́ lè chókì wá lọ́rùn ó wà lórí nẹ́ẹ̀kì wa nìyẹn bọ̀bọ̀ tẹ́ ń sọ̀rọ̀ pa rẹ̀ pé gbèsè fún wa bọ̀bọ̀ yìí ó lé arókè ní
ilé ìbáṣe gà lọ́rùn mú wọn lè bá yìí ló kàn lọ sí kí ló kàn lọ pòórá ó bá. ẹ lọ fún alẹ́ ọmọdé wa pé bó ṣe gbà ẹ ọmọ àrókè nǹkan lọ jí sàbíà kan lọ rí àbíà. ẹ ní tàbí àyà àbíà àwọn méjèèjì lógún lọ́wọ́ ó ní tá a sọ ẹ lọ́wọ́. ó máa ń lérí oògùn bẹ̀tì bí rògbò máa ń ṣeré ni. kò ṣeré o ọ̀yà òní gan. tó bá rí bẹ́ẹ̀ sẹ́yìn náà wà kí n jáde sẹ́yìn náà kàn ẹjọ́ kò tẹ̀tẹ̀rẹ̀ ni sẹ́yìn náà ò ní bàbá ń gbẹ́jọ́ ni. ẹ̀ ń tẹ̀sán oríṣẹ́ báyìí ó yẹ kẹ́ ní backbone náà. ìyá àwọn ọmọ ta kí lẹ fẹ́ ká sí fún yín báyìí. ṣé rí ní kòríta táwa dé yìí bàbá yìí ti fẹ́ pè mí àtọkọ mi o mo ṣàlàyé fún the other time ọkọ mi fún ní 50 million naira kó lọ establish rẹ̀ ẹ̀yin náà ṣe bàbá yìí ti náwó tó tún ti padà wá fún ànádá owó. again. ó ń threaten life mi àtọkọ mi. bàbá ìyá mi gan o. so gbogbo ilé tó ń ṣe yìí bẹ́ẹ̀ ṣe máa bá mi pẹ́ bá mi wá ọgbọ́n dá sí ẹ má jẹ́ kí n kú báyìí o ẹ má jẹ́ n kú báyìí o. ìyá mi lọ lọ èmi gan ni bàbá nígbẹ̀jọ́ èmi gan máa jẹ́ kó ẹ mọ̀ pé èèyàn ní bẹ́lẹ́ yòrò tó rò fi ń ké èmi náà ní bàbá nígbẹ̀jọ́. bàbá ṣe ń ké. ṣé àwọn ọmọ tó ṣẹlẹ̀ báyìí iṣẹ́ tọ̀tẹ̀ yìí owó rẹ̀ máa ga báyìí tẹ́lẹ̀ lọ. jago ó mọ̀ mí náà eye kíye tẹ bá fẹ́ gbà ní kòríta tàdé má fún yín àní kí mi àtọkọ mi nísinmi. ṣé ọmọ tó ṣẹlẹ̀ ẹ sẹ́ni ìwúrí tẹ̀sẹ̀ sí mi. ọmọ Ògbómọ̀ṣọ́ ló ń gbé bẹ́ẹ̀ máa ṣàlàyé gbogbo bẹ́ẹ̀ ṣe máa rìnrìn àjò bẹ́ẹ̀ ṣe máa débẹ̀ máa fún yín ní gbogbo details ẹ̀. àwọn ò mú balẹ̀ àfọ̀ náà Ògbómọ̀ṣọ́ pọ̀ dáadáa. ẹ wọ ẹ fọpọ kẹ pa ni o. ó ti dolóògbé. ẹ wọ ẹ pa ni o mi fẹ́ gbọ́ pé ó tún pòórá o ẹ̀yin náà jáde sọ̀rọ̀ ara yín. ṣé ẹ ti sọ fáwọn ọmọ rẹ wèrè oníyàmọ̀ sọ̀rọ̀ kò lólúwa mọ́ ọkọ mi náà ni olófin fún ọkọ mi lọ́rùn. ṣé bàbá àní ẹ pa. ọ̀rọ̀ ìyá tiwa bọ̀wọ́ yẹn náà jà wìlé o nígbà tí tàbí aláàbíà. bàbá Charlie lè gbọ́ pé ẹjọ́ ṣèbí ní àdúgbò rẹ̀ ń gbé. kò pé síta wá délé. ẹjọ́ à ń béèrè bọ̀bọ̀ kan báyìí ni ó ga báyìí ó dùn kò kú pa. ẹ máa wọ bí èkì sáà dé fìlà àgùntàn kan báyìí sí i. ìjẹ́ ó ní irùngbọ̀n fẹ́rẹ́fẹ́ kan báyìí. ẹ tí mo tún mọ̀tàn jẹ́ Adébáyọ̀ ni òyà rẹ̀. Débáyọ̀. ẹ gbọ́ kò yé Débáyọ̀ kan. ẹjọ́ yà kò gbọdọ̀ dọ́ ẹ. sẹ́gbọ̀n rẹ̀ tó wá ẹ̀gbọ́n ti ló kúkú owó kan ọ̀sọ́kọ̀ òkú kan báyìí ẹ̀ òbí soso lẹ̀ ni wọ́n ń pọ̀ táwa pàdé bẹ́ẹ̀ pa lọ báyìí ẹ̀ máa ń blé gan sẹ́yìn náà fẹ́ jẹ́ ń bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ ní ọlá ẹ̀ kà ju ọ̀dọ́ rẹ̀. wọ́n kọ́ ká lára yìí wọ́n ká láti báyìí wọ́n ti di ọwọ́ kókókó ni wọ́n máa yé le gan àbíkẹ́ owó tẹ́ fi mọ tí nǹkan tó mọ̀ pààyàn díẹ̀ wọ́n máa rà fún yíyá ilé fowó sórí rẹ̀ láyé. ó dàgbé nígbà tí mo rí wọn lábẹ́ kíní tẹ́ bá yàrá yìí lé kejì kẹta ẹ kó wọn. I got you, bro. ẹ kó wọn lọ́nà. I got you. Thank you. ibi àbájáyé dé ayé àbàbà jẹun ayé ọ̀nẹ́ fàájì wá jẹun alábíà. àwọn jayé kú ní tíà ayé lẹsẹ jẹ kú. bẹ́ẹ̀ni ẹ ní jayé ẹ jẹ ìyá lónìí. wà àlàyé ọlọ́rọ̀ wí tí lè sọ wí tí lè sọkọ sọ. mo sọ fún ọ mo ní fíìmù tó dẹ́wọ̀n ìjọ kìnìún àná tó o bá dẹ̀wọ̀n yóò ràn wọ́n gbọ́. ẹ wo bí o ṣé kò fẹ́ dá fún yín ni irú orí burúkú wo la fi ń lọ mí gan-an ẹ sì lẹ́mẹ̀ títí látòrí di Èkó ẹ tún lẹ́mẹ̀ wá lólu mi hàn yín ẹ wo díẹ̀ lẹ́rí ìjọ kìnìún àná o ń fi dẹ̀hàn yín ń bà tí ń jẹ́ ń pa yín tó tó kun yín pa ẹ yá wèrè ni. àlàyé ọ̀gá mi kọ́nà ẹ mad ni lọ́sàbí the face pẹ̀rẹ́ sẹ́yìn ni ẹ jáwé ni. màá gba etí ọ̀tún yẹn
wà á dẹ̀ paná ó dà kó ti ya wèrè àbí. ogun wọn gbéra yìí pa tell you no person wey you dey follow talk sha na me you dey follow talk na me be jago mama jago wa ìbáwọ̀ ní iṣu pa àlàyé mo lọ try láti perform àwọn fíìmù tó perform lọ́jọ́ yẹn o tó bá dé wọ́n sì gbó ọ̀run àwọ̀ èmi tí mo sọ bẹ́ẹ̀ fún ọ ni. n wàá fi yé yín wípé ẹni tí ò mọ ẹni ló ń fi ní ṣeré bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ rẹ̀ bá sì fi ní pé àwọn dànù ni bẹ́ẹ̀ ni ń sọ fíìmù fún ọ ẹja wẹrẹ ni. ok o tún fẹ́ dán ewu drama tó dán o tún rò kó tó lè dán ewu lónìí àbí. jẹ́ kó bá lè bá wò bá ṣe é jáwọ́. yóò ṣẹlẹ̀ náà kí ni lọ báyìí. ó tún ti lọ. ó ti lọ ọmọ afẹ́fẹ́ lẹ́lẹ́ ní sewé epo láìlo ẹ̀kúfù lẹ̀lẹ́ ní sewé àgbọ̀n mi lèkó ibikíbi tó bá wà dáwọ́dà. kíni wàhálà yín gan-an. mo sọ fún ọ mo ní fíìmù tó dẹ́wọ̀n ọjọ́ kìíní àná tó o bá dẹ̀wọ̀n lónà ọ̀run ọwọ́. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. sí wàhálà ó dàbí ẹni wípé tá a bá là ní sógun òkà mọ́ ẹni tí ó jẹ́wọ́ níye béèrè tí n bá ti fi nǹkan lẹ́kan nù ẹ̀ méjìlá ara yín ò ní balẹ̀ orí yín ó burú dáálẹ̀ lẹ̀ fún yín nísìnyí. Màdúrà ṣe àfájá ká máa ìfọwọ́ ẹja wèrè. Màdúrà ṣíṣe la pẹ́ni díẹ̀ lápẹ́ ni ẹ sí wèrè. ẹja wèrè. Màdúrà ó yẹ kí sáyé Màdúrà kì í sáyé o. Kódà ọ̀dọ̀ yìí tí a bá ti wá bẹ̀rẹ̀ ní pé kí èèyàn sùn. Atẹ́gùn bíbá ìgbà nǹkan. Ẹnikẹ́ni. Wo bá mi sọ fún màmí. Sọ fún wọn pé mo béèrè wọn. Bá ń gbé báàgì mi. Àti mo bọ̀ ní ọ̀rọ̀ àbúrò ọkọ yín Mr. kí mo orúkọ ìsìn ẹ̀ náà Débáyọ̀ or something. Débáyọ̀. Olórí burúkú mà nìyẹn máa ń gbó ẹran. Òun ló ń jẹ́ bẹ́ẹ̀. Tó bá ní nǹkan tó fojú èmi àtọkọ mi rí. Ọkọ mi bá fún Débáyọ̀ 50 million naira. Ó mọ̀ káàkiri tiẹ̀ má bàa tù ú kó ṣàtẹ̀ má bá tiẹ̀ lọ. Olórí burúkú tó padà wá. Ọba tó náà tún fẹ́ gba owó mi. Àǹtí mi kì í ṣàǹtí tí mo mọ̀ lélẹ́yìn mọ̀ pé ti dẹ́ǹsì tó bá ìṣe ilé ọkọ ló wá change yín or something because I couldn't understand you tẹ́sí níta àti tèmi àti ẹ̀jọ̀ ìdàgbà lélẹ́yìn tẹ́ máa mú tẹ́ máa finish ẹ̀ normal láàrin mi àti. Gbẹ́nu wèrè sàn ó mọ gbọ́gbọ́ tí mo ti dá ni ìbò bá mi láyé ni mo ti ní kó mo ti ráyìn lọ kó ń lọ pa wèrè. Mo ti sọ fáwọn guys wọn máa ṣe kí ni wọn máa yanjú wèrè. Wọ́n máa mú wèrè kúrò lọ́nà fún mi kó jẹ́ mi àtọkọ mi gbádùn ayé ara wa. Bẹ́ẹ̀ ni. That was the sister I know. That was my sister. Irú àti yín gbọ́dọ̀ jáde irú nǹkan báyẹn. Àǹtí báàgì mi. Àǹtí mi. Dàre tó ilé Àǹtí mi wọ́n gbàgbé. Àǹtí mi ó pè yẹn náà ní o. Ṣé pàlà ni? Irú pátá àwọn Débáyọ̀ fẹ́ máa lò fún mi. Òbídò wà kò sí sọ̀rọ̀ Débáyọ̀. Ṣé pàlà ni? Ó yà jàlá. Ọkọ̀ àfẹ́sí kí ló ṣẹlẹ̀? Ṣé ti pa iṣẹ́ tí mo gbé fún yín ṣe ti pa? iṣẹ́ ṣe kí ni. Pé bóyá ti bá mi pa. Ta ni. Kò dẹ̀ tún sọ pé tẹ́lẹ̀ àbúrò ọkọ mi tí mo ní kẹ́ lọ pa l'Ógbómọ̀ṣọ́ ṣe ti pa. ṣe ti máa gbé ìgbà tí fún yín ìyá mi lọ́lọ́run tí máa fún yín ní gbá ńlá ní etí ẹ sì mọ tẹnu yàgbẹ́ ṣé ìgbọ́ tí mo sọ fún yín ni. àbúrò ọkọ yín tẹ́yìn lọ pánjọ́ kìíní àná tó pòórá tẹ́tún náà tún pa ká ló tiẹ̀ pòórá bó ṣe pòórá ńjọ́ kìíní àná kò bá dá o ó lọ fi nǹkan ṣe Maradona ni Maradona ni gbé kọ́ọ̀lì yìí ẹ wá sọ lónìí pé kí n ká tún lọ tó mọ yín bá yín tún pa sáà ti pa. Ṣé kò ṣe pé igbó tó mu ló ń yí lórí? Ẹ ṣé yóò ṣe fẹ́ sọ wá olórí burúkú nìyẹn ni. Ṣé ẹ bọ́ sọ pé oní bàbá kan ń gbẹ́jọ́ ṣé ẹ máa sọ pé wọ́n máa mọ̀ pé lóò ṣì wèrè yín ẹ̀ mọ́ ṣẹ́ṣẹ́ ni màá gbéṣẹ́ fún yín ni. àfàtì máa gbé tí ọ̀tún jẹ wàá pa náà ó dàbò ti ní mọ́ gáàdì ṣé òkè lè ṣe àwọn olóbì àbí àwọn oníyà ṣé lọ́lọ́gùn àwọn oníyà ṣé lọ́lọ́gùn. igbó ló yẹ wọ lórí o wọ́n tó ti rẹ́yìn sórí kò sóògùn lè pàgùn kan lérè igbó ni burúkú yìí tẹ̀ ẹ̀ mú yẹn tó ti fẹ́ jẹ́ kó rí ẹ̀ dàrú bóyá òun ni ò jẹ́ kẹ́ mọ̀ kátà ẹ̀ ṣe mọ́ wọ́n ń béèrè balance lọ́wọ́ mi mo rò pé orí yín ti fẹ́ burú. tẹ́lẹ̀ mọ́tò tẹ́lẹ̀ yá mi lóhùn tèmi fi pè yín gbogbo tẹ́ ẹ̀ sọ yìí mi ò tẹ́ ẹ̀ lóhùn kò kàn mí. mo fẹ́ fún yín kìlọ̀ ni o ìfẹ́ rí yín sàkání mi mọ́ o ìyá tí n bá rí sàkání mi yé
Jago. Tójú yín ò rí. Èmi. Ẹ ní láìkì. Ayé yìí ti jọ bàjẹ́. Èmi àwọn pẹ̀lú oògùn lọ́wọ́ ni màá sọ àtúnṣe mi gbé fún yín ni mò ń sọ advance kalẹ̀ fún yín. Orí yín ti burú igbó tẹ̀mù yóò ti da ọpọlọ yín rú. Tó bá yí pẹ̀lú pẹ̀lú lè gbá mi ẹ̀ lè rí mi gbá o. Mo mọ̀ pé lórí burúkú yóò ẹ̀ lọ ṣiṣẹ́ tí mo gbé fún yín o. Ẹ wá fẹ́ ṣe kọ́nàkọ́nà ẹrù ẹ rí mi lóbìnrin. Màá bá ti yín jẹ́. Máa wòran kan máa wòran. Àwọn lò ṣáàbù. Lọ gbéṣẹ́ rẹ̀ fún àbúrò yẹ ẹ̀ ó ti yẹ olórí ibú. Kọ́lì tí tó ń gbọ́ náà. Ó gbé mi ọlọ́run. Kọ́lì tó ń gbọ́ ẹ̀ máa dúrà. Ó gbé mi àyà. Ọlọ́run wọ̀. Ìwọ Ọlọ́run, irú kí ni gbogbo eléyìí báyìí? Ẹni tó jẹ́ àbúrò mi, ṣóun ló wá yẹ kó jẹ́ ògo fún mi? Ìṣe ló ń fi gbogbo ọjọ́ ayé ní mi lára lórí owó. Tí kì í bá ṣe pé ìṣòro tí èmi náà ní nípa pé àtọ̀ mi ò lè dánmọ́, gbogbo orú nǹkan tó ń ṣẹlẹ̀ yóò bá ti ṣẹlẹ̀. Kí ni mo fẹ́ ṣe báyìí Ọlọ́run? Àbúrò mi dẹ̀lélẹ̀ kò lọ́pọlọ. Ìṣe ló ń sọ pé òun á tú àṣírí mi sí gbogbo ayé. Irú àgbákò burúkú wo lélẹ̀ Ọlọ́run ṣàánú mi. Ó ti sú mi. Òtítọ́ ni pé ilé ọlá níyọnu. Ara ìyọnu ilé ọlá rèé o. Àwọn owó tí àbúrò mi ń béèrè fún yìí, àwọn owó ti lágbára púpọ̀ jù. Kí ló dé? Ó wá di ogun sí mi lọ́rùn. Ọlọ́mọ ọkọ mi máa ń ṣe kí ni mo fẹ́ ṣe báyìí? Kí ni mo fẹ́ ṣe báyìí o? Tí mo bá ní kó sú mi, irọ́ pátápátá ni mo pa. Ṣé bí mo ṣe máa bá lọ lélẹ̀? Tí mi bá dẹ̀ múra, ọmọ ìyá sọ mí dédọ̀ arìnlẹ̀. Kò sí ọ̀nà, Allah ti ṣe mi. Òun ni ó máa ti ṣe ara ẹ̀. Ọ̀gá wà lẹ́yìn. Ilé mi ṣe jẹ́ àmì nílé ọ̀rẹ́ mi. Mi ìfẹ́ ká sọ̀rọ̀ yẹn lé. Báwo ni? Ṣé dẹ̀ ń gbọ́ ọ̀rẹ́ Adébáyọ̀? Àtìgbà tó ti kúrò lẹ́kọ̀ọ́ èmi àti òwò tí ì sọ̀rọ̀. Bẹ́ẹ̀ tí mo rò pàdé ní yìí náà, ṣe bẹ́jọ́ ló máa ń mú ẹmu ṣe gbogbo ẹ̀, kí ló dé? Ẹ mọ̀ pé ìjà ló fi kúrò ní ọ̀dọ̀ àṣọ látìgbà èmi àti òṣù. Ìyá ṣé tó bá jáde kan ló máa ń mú ẹmu ẹ kàn ṣeré náà ní àdúgbò ni. Ìyẹn mo náà là máa mu àtọ́tí. Kí ni burú tó ara àwọn agbára tó máa lérí òògùn tá máa ṣe kankan ṣé kò ṣe pé bóyá ó kàn fi yẹn dápara fún wa tí ò fẹ́ ká mọ̀ wá bó mọ̀ ọgbà wà báyìí ká máa lọ ṣọ́ọ̀ṣì sábàdàn ní oníṣòwò ṣọ́ọ̀ṣì ó ní rà o òun lóògùn òun ṣe gbẹ́lẹ̀ mi fún máa wò pé tọ̀ eré ọmọdé ni so kò jẹ́ kémi kà sí. A ní ilé babaláwo kankan tá àjọmọ́ ń lọ àmọ́ lọ́jọ́ kan ẹnìkan pè láti Ògbómọ̀ṣọ́ ohun tó ń pè wọ́n jọ wá ń lérí oògùn síra wọn wọ́n wá bi léèrè pé Adébáyọ̀ sọ olóògùn ni òun lóògùn ó lóun ní baba ń gbẹ̀jọ́ bó ṣe wà olóògùn ẹ má fojú dí o ẹ ń bá fojú àgbàrá wo kúdẹ tirẹ̀ ẹ bọ̀rọ̀ bọ́ọ̀lù wọn lásán ni bẹ́ẹ̀ ni kódà babaláwo tí mọ́ sóògùn fún lóògùn mọ́ sọ ó so ọkọ rẹ̀ fún mi gan níbi tó le dé àworínú ni babaláwo tí ń sóògùn fún lóògùn mọ́ sọ. kò ní kíkọ béèrè well-being ẹ̀ ń gbọ́ngbà tí mi rí mọ́ ló jẹ́ kí mi tún máa béèrè pé àárín ẹ̀mọ́ fámí àbúrò ọkọ èèyàn ṣàbèrè ẹ̀ tábàjà kò ṣe bí ká kú mi ìgbúrò ẹ̀ ló jẹ́ kí n tún àwádẹ ní chọ́ọ̀chì kò jẹ́ kó tẹ̀ jẹ́ ká mọ̀. mo ti rí bí yín léèrè gan-an ni pé bó ṣe wá jẹ́ wípé ẹ̀yin méjèèjì ìjà ni lójoojúmọ́ pé kí tí ọba níjòrò rẹ̀ jẹ́ kúmọ́lú tó bá jẹ́ kúmọ́lú ikú mákínlé wọn lọ ni a jẹ́ pé bóyá nǹkan kan bẹ́ẹ̀ ni torí bẹ́ẹ̀ ni torí nígbà tí Débáyọ̀ kọ́kọ́ dé tó wọnú ilé yìí ẹ fẹ́ lè nà mí torí Débáyọ̀. ó jábọ̀ sórí aláìsí ọ̀gá ẹ̀ ló ń bá sọ̀rọ̀. irú béèrè wo ló ń béèrè o stupid ṣá ẹranko ni ẹ o torí mo ti pè ẹ́ tí mo béèrè ẹ lọ́wọ́ ẹ̀ sọ ń béèrè nonsense lọ́wọ́ mi jọ kó ṣì dánú kó padà síbi tó ti mọ̀ lérò pé bóyá kí ni ó ṣe gọ̀ báyìí ní ẹranko ni ẹ ni abẹ́rẹ́ olórí burúkú wèrè ilé náà ó lè ṣe so Débáyọ̀ lógún lóòótọ́
àwo something àbí kí àwo rí inú l'Ógbómọ̀ṣọ́. ọ̀pọ̀ ẹ̀jọ́ ilé bàbá Awórínú ni mò ń béèrè pé. Awórínú lẹ̀ ń béèrè. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ ṣe fáìn tó fẹ́ ṣe rẹwà tó yìí ilé babaláwo lẹ̀ wá ń lọ kìí ṣe chọ́ọ̀chì lẹ̀ ń lọ. ọ̀pọ̀ ẹ̀jọ́ má bẹ̀rẹ̀ nǹkan ló júwe fún mi. bó ṣe ń pò ìgẹ̀ ẹjọ́ báńdíìtì. kí ni àwọn báńdíìtì ni wọ́n lórí mẹ́kọ̀ọ̀pù rádà àdátẹ́ lò yìí. Èkó mo ti wá and mo park mọ́tò ní síbi bẹ́ẹ̀ sómi lè gbé wọnú street yìí torí ọ̀nà yẹn ò dáa. ẹni mọ́tò bẹ̀ ṣe wà yìí. mọ́tò mi nìyẹn náà. lẹ wá wọ àǹkárá àpò 3 àbọ̀ báyìí. ilé bàbá Awórínú tẹ wá ń bèrè náà kò lọ́fà mú mọ́ bẹ ṣùgbọ́n if you price you will pay ní ẹ̀ tẹ́wọ́ sí mi kó tó di pé èmi ò bá yín ó ti yín bá wọn. ok. so mò ń lo pay kó lè pay gbogbo wa mò ń lo kúdà kí gbogbo wa lè kúdà Zenith Bank mi gan tó wá zẹ̀ money point mi gan tó wà lọ́wọ́ point ẹ̀mí tó bá wù yín bẹ́ẹ̀ ni kẹ́ ṣe nọ́mà. ó yẹ kó o di tó. 4190 002 ó pè ní. ok alálàdé yà. mo ti rí ibi tẹ́ wà lọ ní òjìnà sẹ́yìn tẹ́ bá ti lọ tààrà báyìí ẹ yà sápọ̀tù ibẹ̀ ni wọ́n rólé àpá kan tó dá papọ̀ sí báyìí ní ibẹ̀ ni ibi tẹ́ ń lọ. wọn kọ iṣu ọ̀pẹ mọ̀ bẹ̀ ṣá. ìṣe ní sùọ̀ ṣé ojú mi jọ ojú ẹni tí mo jẹ̀dí olómi ni. ẹ rí i pé mo ti fẹsẹ̀ gba geography gbogbo lẹ̀ ní àdúgbò iná bí mi sí bó ti rìn bàtà mi gan ti já. ok mo ti gbọ́ ẹ ṣé o. ẹ pẹ̀lẹ́ ẹ kú ẹ kílẹ̀ ẹ káwọn ọmọ ẹ pẹ̀lẹ́ àbó rí wọn lọ ń sóògùn tí wọ́n fi di ọkàn wọn mọ́lẹ̀ nù òṣì wọn mọ̀ bá káàkiri òun náà ni òjò wọn ga náà rí béèrè àkànmọ́lẹ̀ àbó ìṣe rí ni olówó náà tún mọ́ tí ń tirun láwìn ní orí bá wọn títí apá kan kò wá ara ìmú dáadáa èdèrèdè yàtọ̀ ìyówó tó fún wa wò gan bóyá kò wọlé bá ó wọlé o ó blé ọlọ́sẹ̀. nǹkan mi ni ó nǹkan mi ni ó gbé fónfón lọ́wọ́ la máa fi ṣe ẹ má gbọ́ ọmọ ọba fún wọn sún nǹkan mi ni ẹ bá ń gbọ́ ọmọ mi ó gbé fónfón lọ́wọ́ ni ẹja fi ṣe nǹkan mi ni. bàbá ẹ dákun ẹnìkan lójú ìyọ̀dọ̀ yín fún mi kódà mo ti dààmú mi ò lè gbé mọ́tò wọlé mo ní ìdá tí páàkì sí títí ọ̀rọ̀ àbúrò ọkọ mi ni mo mú wà tó ń kọ ẹ̀jẹ̀ Adébáyọ̀. Adébáyọ̀. bẹ́ẹ̀ ni. Adébáyọ̀ ọmọ mi nù. sí ò sí o. bàbá mo wá fẹ́ kẹ́ ṣàánú fún mi mo fẹ́ kẹ́ gbà mí Adébáyọ̀ ti fẹ́ pa mí. pípa Adébáyọ̀ fẹ́ pa ọ. bẹ́ẹ̀ ni bàbá. kí ló ṣe fún. ó ṣẹlẹ̀ pé èmi àtọkọ mi à ń wá ọmọ so mo á ní ká dàbí ọgbọ́n èmi àti àbúrò ọkọ mi Adébáyọ̀ lábàjọ ní nǹkan kó bá sì dọ̀mọ́ ṣùgbọ́n mi ì nísìnyí Adébáyọ̀ bá ní kí n fò sókè kí ó ní ìtútọ́ sókè ó ní kí n fojú gbà á. ní Adébáyọ̀ náà. bẹ́ẹ̀ ni èmi àtọkọ mi bá jọ pẹnu pọ̀ lábàánidà ká tiẹ̀ fún lówó kó máa lọ kí tiẹ̀ lè gbádùn ilé ọkọ tí mo wà Adébáyọ̀ máa gba 50 million naira. 50 mílíọ̀nù. bẹ́ẹ̀ ni bàbá bí Adébáyọ̀ ṣe gba owó Adébáyọ̀ bá ṣe owó ní kúmọkúmọ ló bá tún padà wá ipò òde òun fẹ́ gbọ́ ọmọ òun ní báyìí o òde òun fẹ́ tún gba owó mi tá a bá fẹ́ kóun mọ́ ọmọ lọ ó ti fi pin èmi àtọkọ mi lẹ́bọ̀ ọkọ mi go hypertension ọkọ mi ti ní hypertension. kí ló fẹ́ kí n ṣe fún ọ. bàbá mo fẹ́ kí n bá mi ba oògùn ara ẹ̀ jẹ́ ni. ó ṣe wọ èmi Awórínú dákúnjà ẹlẹ́bí ọ̀sà bí n bá ṣe dáadáa fún yàrá yé ń wò tún gbọdọ̀ dalẹ̀ lọ́rùn èmi ẹ̀ dalẹ̀ ọ̀sà èmi mò ń bọ́ ọ̀sà sọ̀rọ̀ tí mò ń bọ́ ọ̀sà èmi mò ń bọ́ ọ̀sà tó tàbí gbọ́rọ̀ n ò ní dalẹ̀. bàbá ìjọ ìṣàánú mi. kò sọ́nà mẹ́ẹ̀ ó yẹ kó wá nǹkan mi sọ. ẹ bá lè bá mi ṣe tí ẹ bá mi ṣe
tí Débáyọ̀ fi lè túwó kété kọ́kọ́ bá mi ba oògùn ara ẹ̀ jẹ́ nìkan bàbá màá bù yín ní 2 million naira. kí ló wí. òun lè gbọ́ yẹn màá bù yín ní 2 million naira. Débáyọ̀ kò ní dẹ̀ fún ọjà tó ti ṣe kò fún mi kọ́bọ̀ rí ó gbọ́ àti bá tiẹ̀ jẹ́ òun ló rọrùn jù lọ́wọ́ mi òun ló rọrùn jù olórí burúkú rẹ̀ aṣọ́gbà 50 million lọ́wọ́ ní èmi tí ń sọ̀gùn fún tápá yóò fi ní ká èmi ò rí 50 kọ́bọ̀ látọ̀dọ̀ rẹ̀ ayé apáyé nìkan kan náà wà ká apá àti ọgá ọ̀ka nǹkan kékeré báyìí náà lọ rí wá bọ̀ bá ń tẹ́wò náà mo ń lo òkè mo ń lo pampe tọ́wọ́ bá kára ìgídá tẹ̀lé ní tẹ́lẹ̀ ẹ bá lo kúdà èmi mo ń lo gbogbo ẹ̀ ẹ lo kúdà. ó yẹ bá mi pé account number yín. 70 46 180 54 56. Awórínú. ẹlẹ́bẹ̀ òòsà èmi nù. ó ti lọ. ó dún o ó ti dún ọ̀kárì wo ó sì jẹ̀jẹ̀ yóò ti ṣẹ́gun ǹdẹ́ ìbàgbára rẹ̀ jẹ́ náà kì í ṣe nǹkan tó tóbi báyìí náà tó o bá ti rómi adágún mọ̀jẹ̀ yàn gbọ́ kàbó díẹ̀ nù rẹ̀ oògùn rẹ̀ ti bàjẹ́ nù bọ́ bá ti wọ́n sí la ó ti dàbí ẹ̀yìn tẹ́gùn fi sọ lóòótọ́ bàbá agbára fún mọ́ra rẹ̀ omi adágún ló wà. omi adágún náà rí wá. bàbá ṣe ṣú ọ̀ṣẹ́ ìpèsè pé ìfẹ́ dalẹ̀ falẹ̀ kan ẹ jọ ṣe ṣú pẹ̀lú nǹkan tẹ́ ẹ sọ yìí. ẹlẹ́bí ọ̀sán yẹn gbọ́dọ̀ dálé ọ̀sán ẹ̀mí ògùn mẹ́kẹ́ adímú tábà ògùn ọ̀bẹ sílẹ̀ kan wù dé bára bá kájí tako ní gbọdọ̀ sílẹ̀ ó àmọ̀yàn. ẹ tún máa rí mi. ọ̀dà ọ̀kárẹ̀ ẹ ṣé o. ọ̀kárẹ̀ ó ṣe ó dúpọ́ náà rẹ. Débáyọ̀. arábìnrin ṣé kìí ṣe pọ̀ ọ̀ya wèrè ìyẹn ó sì tún ti odidi ìlú Èkó wa tó wá bá mi l'Ógbómọ̀ṣọ́ hàn yín ó sì mọ̀ pé ó sì ṣe yín jẹ́ kó yọ pé ẹran tá a fà báyìí tó yí tí ọjà òun náà ń pè ní ọmọ. gbẹ́gbẹ́ gbẹ́dọ̀ ṣiṣẹ́ ò rò pé ya wèrè ṣeré ló pe ni ta ló gún yẹn fẹ́ tó ní tọ́bi òṣòro mo rò pé ó ṣorí lásìkò táwa wà yìí ó lọ gúnyán láyé ó lọ gbọbẹ̀ lọ́rùn ni omi ti gbẹ lẹ́yìn ẹ̀jẹ̀ o èní ló ráyé mọ́ o omi ti gbẹ lẹ́yìn ẹ̀jẹ̀ wo èmi ò bẹ̀rù tó lọ́mọ tó. ọ̀rẹ́ mi ìní fẹ́ òsì fún ọ o mo fi Ọlọ́run ọba adániwáyé bí ọ ògùn tí mo ń ṣe lọ́la rẹ tó ń ṣe fún mi tó ń bù mí gbẹ́rẹ́ ní ẹ̀yìn ọrùn tó ń bù mí ní àárín àwùjẹ mọ́tò rí o burú o ọlọ́ngbọ́n tí máa lè sàwọn ògùn yìí tó bá ṣiṣẹ́ tiẹ̀ bọ́ láyé rẹ o ojú tí ọnu o tápá ayé bá ká mi ojú tí ọnu o. padà èmi awó nínú dẹ́gun jà ilé bí òòsà tí n bá ṣògùn fọ tí ò bá jẹ́ adépò ti sàṣì táwọn olóyìnbó pè ní mistake inú ó ti ṣe mistake oògùn tí ò bá jẹ́ ewé ẹ̀ ti kan lójú ọlọ́run òòrùn ti fi si ó lè jẹ́wé làpálàpá ló ṣe mistake rẹ̀ wọ́n bí èèmọ̀ lóògùn ni wọ́n kò sí nǹkan tó lè dà ó lè jáde ó lè sọ́rọ̀pá ó lè sójà ó lè ṣe báńdíjì ṣùgbọ́n mọ́gbọ́n máa tìyàwó mi. ó ti lóògùn ó ti dàrọ ni títò sàráyà èmi kankan náà pèlè lẹ́bẹ̀ òòsà ṣe tó wù ọ́ ó ti fún ìyọ̀sẹ̀ freedom lọ́dà òòsà. kò sí ọ̀nà. ó lè wọ o. àwọn èèwọ̀ tó máa ń dakọ náà ni máa ń bí èmi lójà rè èwo ni ológun ìwọ́dé èwo ni èèwọ̀ ní tèmi fẹ́ sógun lọ́dọ̀ rẹ nu ọmọ ìkẹwọ̀ fún yàn gbígbẹ́ kínní ni sí ẹ̀sán àti ibi ti fùrọ̀ mo fẹ́ràn fùrọ̀ o mo sì tó ní fùrọ̀ kún o mo fẹ́ràn fùrọ̀ o mo fi èèwọ̀ fùrọ̀ kún o sí òsì ti fùrọ̀ bẹ́ẹ̀ yín bọ́ bẹ́ẹ̀ sun o. Débáyọ̀ ẹ̀wọ̀n gbọ̀n wèrè tó gbé ságbọ̀n yìí máa ń bí mi inú. bí pásítọ̀ bá ṣàdúrà fún ọ yóò lé wọ tiẹ̀ wọ́n ní tó bá gbàgbé ọjọ́ méje wọn ọ̀gbọ̀n sí kìnnì ọ gbọ́dọ̀ sún mọ́ mi gbogbo ohun tí yóò bá ṣe láyé tó bá sún mọ́ rire gbogbo ẹ̀ ló lè wọ̀ kọ́ rẹ̀ rẹ o gbogbo ibi tómi bá ti dágún omi adágún kò gbọ́dọ̀ kàn lá tó bá ti kàn lá ó ti dé ní ilẹ̀ ó dé ní àgbègbè ó ní kú ṣùgbọ́n ayé rẹ̀ ọ̀ta kọ̀fáàmù ní apá àti wèrè ọgbọ́n orí pé tí bá sọ̀rọ̀ mo ní smile face mọ́rẹ́rìn sáti bàjẹ́ ayé èèyàn ní ọ̀rẹ́ mi ní ọ̀ ṣùgbọ́n títí bá bàjẹ́ kò sí dẹ́kàn ó gẹ́ẹ̀tì rẹ̀ ó dà bó bá dómi odò bó bá jẹ́ kí wọ́n fìlì táǹkì ládùúgbò yín ni omi fi dágún má jò kọ́la tí ò bá ti ṣẹlẹ̀ mo fẹ́ kó o sòkè nílẹ̀ mo wà lẹ́yìn rẹ̀ àwọn ọ̀sán ń bẹ lẹ́yìn rẹ̀ ọ̀gbọ́n
jayé lọ kò sí ṣòro. èyàn ọlọ́fà ń tiẹ̀ èyàn ọlọ́fà èyàn mélòó ló fẹ́ ronú débi omi adágún tí wàá dá mi adágún sí mi láà sí wàhálà ọ̀rẹ́ mi ayé rẹ̀ ọ̀dà mo wá ń lọ báyìí mo ń lọ lé ògoro báyìí ní ọ̀dọ̀ ya Elizabeth mo ń lọ ń wà lọ gba ògoro lọ́wọ́ wọn sí màá méjì mẹ́ta ọ̀tọ̀. mo bá rí bábí lọ́sìn kan àwọn òsàn gbà lọ rẹ. nísòro àwọn òsàn fẹ́ràn ògoro fa wọ́n á máa rọ wọn yóò fa kó wọn wí kàtàkàtà nígbà tó bá gbé tí sọ̀sàn tí wọ́n wú bàlàbàlà ṣé wàhálà òde bá ní. mọ ṣé dẹdẹ kọ́ mọ̀ lọ yó àwọn òsàn lè yó bá àwọn òbí wọ́n yó fa. Adébáyọ̀ o ti ń pa gbòòló. Nǹkan mi ni o, nǹkan mi ni o. Ọgbẹ́ fọ́nfọ́n lọ́hùn la máa fi ṣe. Ẹ má gbọ́ ọmọ ọba fún Ọ̀ṣun. Nǹkan mi ni ẹ bá ń gbọ́ ọmọ mi. Ọgbẹ́ fọ́nfọ́n lọ́hùn ni ẹja fi ṣe. Nǹkan mi ni o, nǹkan mi ni o. Ọgbẹ́ fọ́nfọ́n lọ́hùn ni ẹja fi ṣe. Ibi ìṣúra ẹni bá wà òun sálọ ọkàn ẹni ń lọ. Ọgbẹ́ fọ́nfọ́n lọ́hùn ni ẹja fi ṣe. Ẹgbà yíyàwó ẹgbà yìí kọ́gbọ́n Olúfẹ́mi Joshua Fọ́nì Joseph lóní kẹfì yìí kọ́gbọ́n nǹkan mi ni o.